Greatest Nigerian students. Ibolewa, articulate Nigerian students. Greatest Gogo. Greatest. Recognize you. Thank you for joining us. Gentlemen of the Fourth Estate of Rem, we appreciate you. And of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní. Onítọ̀ọ́dún méjì lọ́dọ̀ ìyá o. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Wọ́n bí gbogbo wa la rí fọ́nrán yìí àwa kan ti ń rí bọ̀ láti ìgbà tó ti ṣẹlẹ̀ táwọn èèyàn ti gbé sórí ayélujára káàkiri. Ẹ wá já bìrà wa léèrè ta la rí bá wí gan, ta la rí bá wí, ta la lè pè ní onígbéraga nínú àwọn ọba wa méjèèjì yìí. Ṣé Aláàfin Ọ̀yọ́ ni ọba Akeemu Ọ̀wádé àbí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà? Ta la lè pè lónígbéraga nínú àwọn méjèèjì? Àmọ́ ajá ṣe báyìí. Ṣé ẹ mọ̀ pé nígbà tí bàbá wa Olúbàdàn tí wọ́n wọlé bọ̀ ọkọ́kọ́ lọ kí àwọn tí ọkọ́kọ́ lọ kí àwọn kan lára àwọn náà ni àti rí Ṣọ̀ún ti rí Ògbómọ̀ṣọ́. Wọ́n dìde wọ́n kí bàbá wa Rashidi Ládọjà. Bàbá padà sórí àga wọn níbi tí bàbá wa Aláàfin wà, ìyẹn bàbá wa Akeemu Ọ̀wádé. Bàbá jókòó, Olúbàdàn jókòó tẹ́gbẹ́ wọn. Aláàfin náwó tó Olúbàdàn gbọ́wọ́ Aláàfin. Ẹ dákun, ta la rí bá wí náà àwọn méjèèjì? Ta ló ní ìgbéraga náà àwọn méjèèjì? Ẹ má jà tanra wa jẹ. Ogun tí ń bọ̀ ńlẹ̀ Yorùbá àfúrá ni o. Ogun ó ti ń bọ̀ ńlẹ̀ Yorùbá. A sì ti fìyà jẹ láìṣẹ̀. A ti fìyà jẹ ní tí ò yá fìyà jẹ. Mo rántí dáadáa nígbà ayé bàbá wa Awólọ́wọ̀. Bàbá yìí wọ́n sọ̀rọ̀ kan gbà ayé wọn. Wọ́n ní fúnra wa báyìí òun là á kọ̀yà ara wa ńlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Abíọ́lá àwọn náà sọ tiwọn nígbà tó ń bẹ láyé. Wọ́n ní fúnra ara yín lẹ̀ kọ̀yà ara yín ńlẹ̀ Yorùbá. Nígbà tí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí tí wọ́n jẹ darandaran tó ṣẹlẹ̀ níjọ́ òní yìí tí wọ́n ń dà wá Yorùbá láàmú lórí ọ̀rọ̀ kó máa fi ẹranko àwọn màálù wọn kó máa fi àwọn màálù wọn jẹ ko àwa Yorùbá, kó máa boko lóko jẹ́, kó máa dá wọn lóko gbèsè láwọn tí wọ́n fi owó ribiribi tí wọ́n fi dáko wọn. Ìgbà tí wá yá ó tún wá yí kúrò ńbẹ̀. Ó di pé àwọn aráàbí wọ́n tún lọ ń ká wọn olóko mọ́nú oko wọn, wọ́n lọ ń pa wọn pakúpa. Wọ́n wọnú ìletò kan bọ́ sí ìletò kan, wọ́n lọ ń ṣe wọ́n léṣe ń bẹ̀. Wọ́n á tún bóbìnrin olóbìnrin lò pọ̀. Àwọn ará nìkan tó wá dìde ilẹ̀ Yorùbá. Nígbà ó ṣe pé kò sẹ́ni ó fẹ́ gbà wájú mọ́. Bá a bá rẹ̀ tó bá gbà wájú wípé ó dá o, ẹ jẹ́ ká dìde ogun, ó dá èmi ó sì wájú yín o. Kò sẹ́ni ó fẹ́ gbà wájú. Káwọn tó kù wá ló yá nìṣó à ń bọ̀ lẹ́yìn rẹ̀. Àwa ará èèyàn kan dìde nínú wa tó jẹ́ ọmọ Yorùbá gidi, ọmọ Yorùbá tàtà tó ṣe tán àti gbè wá ń jà. Ọlọ́run bá wà nítorí kalẹ̀ wá kó wá gbè wá ń jà, ẹbẹ́ nìkan náà ni yóò ràn án. Àwa ará nìkan tó wá dìde nínú wa gbà náà. Ó yá ìtọ́tẹ̀ èèyàn wá jẹ ìyó tó nílẹ̀ Yorùbá. Ó yá ẹja á dìde pẹ̀lú wọn. Ohun táwọn bàbá wa ní ẹja fi kojú ìjà yìí. Láti rí bàbá wa olóyè Sunday Ìgbòho. Sunday Ìgbòho ọkùnrin takuntakun, ọkùnrin tí ń bẹ létẹ́rù ara rẹ̀ ń bà. Ó dìde ogun yìí àjọjà ní láìṣe ọmọ àlè Yorùbá, ẹja dìde ogun sáwọn aráàbí yìí. Ó dà ẹja pín. Nígbà ó fà ọ̀rọ̀ ẹja pín lọ pín bọ̀, nígbà ó fà díẹ̀ lórí wípé ọ̀rọ̀ kípín yìí kò fẹ́ wọ̀, ó fi pínpín lẹ̀. Ó yá àwọn tó ń dà á láàmú yìí ẹja tiẹ̀ kojú wọn.
ẹ̀wá já gbìra wa léèrè o nígbà ìgbà yìí kọ́ kí ló fi san Sunday Igboho lẹ́sàn-án ẹ bọ́ fi bí ṣùgbẹ̀yìn náà ni. ó wá jẹ́ kí n rántí ọ̀rọ̀ ìtàn tá a gbọ́ nípa ilẹ̀ Yorùbá ńgbà náà èèyàn nílẹ̀ Ẹ̀gbá Bíṣọ̀bù Agbóngbò Àkàlà tóun náà gbé tó gbèjà ìlú Ẹ̀gbá ńgbà náà nígbà ogun Ọ̀yọ́ bọ́ fi bí ṣòwò náà gbẹ̀yìn náà ni á fi bí ṣùgbẹ̀yìn náà ni òun náà ó wá gégùn fúnlẹ̀ Ẹ̀gbá nígbà ní yóò ní kó ó sì ń ṣẹlẹ̀ báyìí. Sunday Igboho ó dìde láti gbé wàá jàǹgbà náà á padà fi bí ṣùgbẹ̀yìn náà ni látara àjẹkújẹ táwọn tí wọ́n ń bẹ lórí àlééfà àwọn tí wọ́n ń bẹ lórí àgàtà mọ̀ pé tí àwọn bá lé àwọn ará bíi ìwọ lù yóò kà wọ́n èyí bẹ́ẹ̀ ń jẹ lábẹ́ wọn ẹ sì mọ ẹ̀tọ́ tẹ̀ ń gbà lọ́wọ́ wọn. ṣé bí òun ni kò jẹ́ kí nǹkan tí olóyè Sunday Igboho ṣe tó ṣe gbà náà òun ni kò jẹ́ kó jọ yín lójú òun lè ti lè tì lẹ́yìn ìgbé ogun yìí àjàyìlá ọjà ẹ fi bí olóyè Sunday Igboho gbẹ̀yìn náà ni àfojú olóore gúgi àfibiṣu ẹni tó yá àfibiṣu ẹ̀wá jà o ṣé ìbínú jẹ́nà tí kò tí ń ṣẹlẹ̀ báyìí láàrin àwọn ọba wa méjèèjì àwọn tí wọ́n jẹ́ gbòǹgbò nílẹ̀ Yorùbá à ń bẹ láìpẹ́ yìí náà la ṣe gbọ́ ti Ọọ̀ni àti Aláàfin láwọn tí wọ́n jẹ́ gbòǹtarìgì ọba nílẹ̀ Yorùbá wá jẹ́ láàrin Olúbàdàn àti Aláàfin igi imú jìnnà sórí igi imú jìnnà sórí o ẹ má jà tọra wa jẹ o ó jìnnà sórí Olúbàdàn bá wọ ṣòkòtò pépé ó mọ ẹgbẹ́ bàbá ẹni ó ṣe kò yẹ kó jẹ́rú Aláàfin ẹni yóò máa wá náwó sí bàbá wọn Olúbàdàn káàtì kọ́kọ́ kó bẹ́ẹ̀ náà ká gbà wípé àwọn tá a ti yàn jẹ èpè wọn ó ti ń jà báyìí o adìyẹ yóò gún aládìyẹ ó yọ ọmọ rẹ adìyẹ yóò gbọ̀n o wọn wá lẹ́dìyẹ ó ṣọ ọmọ rẹ akẹ́dìyẹ tà á fúnra o ó yẹ yín méjì ó pa kan ṣoṣo ó tán bí ò tán kò sóhun tá a máa mú rọrùn torí kò sóhun tá a mú wáyé ẹ dákun kí là mú wáyé náà ipò tá a bá láyé tá a padà fi sílé ayé lọ àwọn míì tó ń bọ̀ kódà àwọn ọmọ tó àti èbí wọ́n padà wàá jo iye ọ̀hún táwa ń jà lé lórí àwọn ọmọ tó àti èbí rárá wọ́n padà wàá padà sípò táwa ń tẹ̀ gàba lé lórí bí ẹni bá lè kú bẹ́ẹ̀ mọ́ yìí á kí ẹni tó ya àwòrán wo àwọn iṣẹ́ ribiribi ló ṣe ẹni tó ya fídíò yẹn onítọ̀ gbìyànjú o mo sì kí ikú iṣẹ́ tó ṣe Elédùà yóò bá wa sọ lẹ́sọ̀ dáadáa lẹ́ni pé ó jẹ́ ká máa rí àwọn òkojú rọ̀rọ̀ kágbà yìí pé ìjà ọgbọ́n ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin Olúbàdàn àti Aláàfin nù tí ó hàn sáwọn tá a jọ ọmọ Yorùbá rárá nígbà tẹ́lẹ̀ yìí ti wá ń ṣẹlẹ̀ ẹ dákun àwọn tí wọ́n jẹba kéréje àwọn tí wọ́n jẹ baálẹ̀ láàrin ìletò kan sí ìletò kan ẹ dákun kí la fẹ́ káwọn máa ṣe o nígbà tí ilé tí ń wáyé láàrin àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ọba ńlẹ̀ Yorùbá ẹ wò ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá jà sí o torí pé àwọn tó já síwájú wa gan tó já darí wa gan wọ́n ti ń fẹ́ máa gbàbọ̀dè fún wa o wọ́n ti gbàbọ̀dè fún wa ẹ̀wọ́n jábẹ̀ la léèrè níbo la fẹ́ lọ nílé bàbá wa níbo la fẹ́ sá sí níbo la fẹ́ yà sí níbo la fẹ́ lọ ṣé ká ti ilẹ̀ Yorùbá kó bẹ́ẹ̀ ká gba ilẹ̀ Ìgbò lọ nà ká gba ilẹ̀ Haúsá lọ ká lọ máa rè gbé bẹ́ẹ̀ tó nípa àwọn bá wa wọn ò ṣe ohun tó yẹ ọ́ ṣe mọ́ wọ́n sì ní bí àìgbà fúnra ẹni wọn ní máa ń ba ẹni ní bá ń gbà nǹkan jẹ́ ó sì ti ń bàyé jẹ́ báyìí èmi ò gbà fún ọwọ́ ìwọ jù mí èmi ò jù ọ́ ìwọ ò jù mí èmi kì í ṣẹgbẹ́ rẹ ó ti ń fẹ́ máa dà wá láàmú ńlẹ̀ Yorùbá ká máa wo tọ́dọ̀ náà yóò yọrí sí báyìí o ká máa wo yé padà yọrí sí báyìí ilẹ̀ Yorùbá Olúbàdàn Aláàfin Ọọ̀ni ò dọ̀wọ́ yìí o
ilẹ̀ Yorùbá yìí tó bá ṣe wù yín kẹ́ ẹ ṣe sí àmọ́ ẹ má gbàgbé o àwa yín là nílùú ẹ má pè wá lálejò mọ́ àwa yín là nílùú. Ẹ káre o. Thank you for joining us. Gentlemen of the Fourth Estate of Rem, we appreciate you. And of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí bí òkú kan ní onítọ̀ọ́dún méjì lọ́dọ̀ ìyá òun